bàbá wa kábíyèsí tọ́jú olóògbé ọba Jimoh Oyèwùmí Ajagungbadé III náà sì fún joyè yẹn níbi ọdún 5 sẹ́yìn. mo rò pé kí ló lè fa tí ọba Ghandi òfin kí n lọ rọ́kúnná. mo rí i pé ìmọ̀ràn tá à ń gbà wọ́n ni ò tẹ́ wọn lọ́rùn. nígbà tó kọ́ dórí oyè gbogbo ni wa ló dùn l'Ógbómọ̀ṣọ́ pé ọba tuntun yìí ọba tó rìnà tó jáde ni yóò sì gbé Ògbómọ̀ṣọ́ dé òkè téńté tá a nírètí ẹ̀. ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ìlú kò pẹ́ rárá tá a fi rí i pé ọba tí máa gbàmọ̀ràn ara rẹ̀ nìkan tí èmú ìmọ̀ràn àwọn míì lò ní wọn orí ọ̀rọ̀ ẹ̀sìn náà tí kò fi bẹ̀rẹ̀. ìgbésẹ̀ kan kọ́ tí wọ́n kọ́ gbé ni pé wọ́n láwọn kí chief àwọn Ògbómọ̀ṣọ́ kọ́ lọ rọ́kúnná pé àwọn ń ṣèwádìí lórí ọ̀rọ̀ àwọn àlewà kan tí wọ́n ní kì í ṣọmọ ilé yẹn ó sì fẹ́ di erin ẹpẹyẹrin lù tí àwọn ọ̀dọ́ ń jáde tí wọ́n lọ ṣèwọ́de tí wọ́n sì ń kọrin burúkú kí ọba. àwọn àgbààgbà wa kórìjọ asáré lọ láti paná ọ̀rọ̀ yẹn pé ẹ má jà gbọ́. ìyẹn ló jẹ́ rí pé kábíyèsí wa yìí ìmọ̀ràn ara wọn nìkan ni wọ́n máa fẹ́ gbà wọ́n sì ní tinú wọn tí wọ́n ó ṣe làwọn náà bá fà fún. èyí tí wọ́n á ṣe pé àwọn ní kí n lọ rọ́kún náà èmi ọ̀pọ̀ ọmọ òwúlẹ̀ jẹ́ rọ́kún èmi gan ọ̀fọ̀ iye mọ́ torí ẹni tí wọ́n bá iṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá tí ò ní fi ọ̀rọ̀ lọ yàn àìsàn méke nù tá à ń ṣe yìí tí ò ní wádìí ọ̀rọ̀ wò tí ọkàn máa gbégbèsè bá ṣe wù ú tó wá retí pé gbogbo tó ń bá ṣe la gbọ́dọ̀ máa tẹ̀lé wọn. irú àwọ̀ abitọ́lọ̀ ń gbé wa dé láyé àgbọ̀dọ̀ máa dárú ẹ̀wọ̀. Nàìjíríà yìí ìlú abẹ́ òfin la wà. ẹnikẹ́ni tí bá ń fi ọwọ́ ta òfin lójú èèyàn gbọ́dọ̀ jìnnà sí. fún àpẹẹrẹ ìtàn tó ṣe Ògbómọ̀ṣọ́ parapọ̀ worldwide ẹgbẹ́ yẹn ọgọ́rùn-ún ọdún tí wọ́n ti dẹ́gbẹ́ yẹn lẹ̀ gbogbo ìlọsíwájú mẹ́ l'Ógbómọ̀ṣọ́ tó pọ̀jù tí ì bá sì jọba ẹgbẹ́ ló dálẹ̀ l'Ógbómọ̀ṣọ́ parapọ̀ including Ògbómọ̀ṣọ́ grammar school the first secondary school l'Ógbómọ̀ṣọ́ ilé ìwé gíga àkọ́kọ́ l'Ógbómọ̀ṣọ́. níjọ́ kan ní kábíyèsí jíjẹ́ wá ní àwọn alákòóso wọn àwọn tí wọ́n ká àwọn yẹn lómi ẹ bá wọn sọ̀rọ̀ bá wọn gbàmọ̀ràn lọ ilé ẹjọ́ irú yẹn gbọ́dọ̀ wáyé o irú àbáwọn ni bàbá ń wò wọ́n ti pín ìlú sí sọ́nà méjì kan sọ́nà tọ́nà mẹ́fà ọba tẹ́ kó gbìyànjọ tẹ́ kó máa jẹ́ ẹni tí gbìyànjọ máa sábà tẹ́ pé gbàmọ̀ràn pàtàkì lẹ́yìn kí wọ́n jẹ́ ìlú àwọn ganan wá jẹ́ òkúta àdìgbòlù fún àlàáfíà nílùú Ògbómọ̀ṣọ́. àwọn tèmi rí tí mo ní nkókó ṣe epo mọ́ kọ́ máa mọ́pò wọn ipò bí n bá ń ṣe inú mi ní máa dùn sí tí wọ́n ń ṣe kò sì yẹ kó rí bẹ́ẹ̀. kábíyèsí ń sọ gbangba pé lóye tẹ́ bá tasẹ̀ àgẹ̀rẹ̀ àwọn òbí ẹsẹ̀ rẹ ní ọba àlú láyé tá a wà yìí ó kà wá láyà. àmọ́ bí káṣí bá sọ pé ká parí ìjà lọ́la lálẹ́ yìí mo tẹ́lẹ̀ láti parí ìjà ṣùgbọ́n kínní kan ni wọ́n gbọ́dọ̀ gbà pé àwọn ó ṣe àyẹ̀wò sí ìhùwàsí wọn ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn èèyàn àti pẹ̀lú ìlú gan fúnra rẹ̀ tí wọ́n bá ti gbà bẹ́ẹ̀ pé àjọ máa yẹ nǹkan wò àwọn lọ́ba gẹ́gẹ́ bí ọba bàbá wa ni wọ́n kókó ẹ̀ pé káṣí wa ní ká parí ìyá lọ́dọ̀ wá parí àmọ́ tá a bá parí ẹ̀ ìparí gbọ́dọ̀ jẹ́ gbogbo ibi táwọn pé kùdìẹ̀kùdìẹ̀ wà yìí gbogbo àwọn tí wọ́n ń bá jà tí ọ̀yẹ́ kan bá jà gbogbo àwọn tí wọ́n mú lọ́tà tí ọ̀yẹ́ wọn mú lọ́tà á parí gbogbo ẹ̀kọ́ ní ìpínlẹ̀ pa àwọn parí ìjà pẹ̀lú èmi nìkan kò ní í ṣe bẹ́ẹ̀ torí pé a bá ṣe bẹ́ẹ̀ tẹ́mi nìkan bá ṣe yóò tún wú lọ́la